Alaroye máa wí o. ọpẹ́ o iléeṣẹ́ ìfọpo Dangote àtàwọn alágbàtà bẹntiroolu ti dọ̀rẹ́ ara wọn. ìdùnnú gbáà ló jẹ́ fún wọn níléeṣẹ́ ìfọpo Dangote àti lọ́dọ̀ àwọn alágbàtà epo bẹntiroolu jákèjádò orílẹ̀-èdè yìí pẹ̀lú àwọn èèyàn tí wọ́n mọ ìtumọ̀ ohun tó ṣẹlẹ̀ lọ́jọ́ ajé Monday ọjọ́ 11 oṣù 11 ọdún 2024 yìí. ọjọ́ yìí ni ilé ìfọpo Dangote àti ẹgbẹ́ àwọn alágbàtà epo ní Nàìjíríà Independent Petroleum Marketers Association of Nigeria IPMAN tọwọ́ bọ̀wé àdéhùn pé Dangote yóò máa pèsè epo lọ́pọ̀ yanturu. Àwọn IPMAN yóò sì máa ta epo náà káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin Nàìjíríà. Ohun tí èyí túmọ̀ sí ni pé gbogbo awuyewuye tó ń lọ láti ọjọ́ yìí lórí pé báwo ni Dangote yóò ṣe pín epo tó ń ṣe kárí Nàìjíríà, awuyewuye náà dópin wàyí. Babalájé ti pàdé ìyálọ́jà, rẹ́gí ló ṣe rẹ́gí. Àwọn ọmọ Nàìjíríà ni yóò sì jàǹfààní kinní ọ̀hún jù nítorí ọ̀rọ̀ ti di pé gbogbo ibi ni wọn yóò ti máa rí epo rà ní Nàìjíríà báyìí. Kò sì ní sí pé wọn kò rí epo gbé tàbí pé àwọn tó yẹ kí wọ́n gbé epo kò gbé e. Ní ọjọ́ ajé Monday yìí ni ẹgbẹ́ IPMAN ń pè pàdé àwọn aṣáájú wọn tí wọ́n jọ jókòó àpérò tí wọ́n sì fẹnu ọ̀rọ̀ náà jóná pé láti àkókò yìí lọ o àwọn yóò máa gbé gbogbo epo tí wọ́n bá ṣe nílé ìfọpo Dangote, àwọn yóò sì máa pín epo náà kárí Nàìjíríà. Kí ló wáá farò àjọṣe tuntun yìí? Alhaji Abubakar Garima tí í ṣe alága ẹgbẹ́ àwọn alágbàtà epo IPMAN, ẹni tó kéde ọ̀rọ̀ náà fúnra ẹ̀ nílùú Àbújá níbi ìpàdé wọn yìí ní lẹ́yìn tí àwọn ti ṣèpàdé pẹ̀lú Dangote àti àwọn lọ́gàálọ́gàá ilé ìfọpo wọn lẹ́kọ̀ọ́. Iléeṣẹ́ náà ti gbà láti máa gbé gbogbo epo tí wọ́n ń ṣe fáwọn, àwọn náà sì ti gbà láti máa pín gbogbo epo náà káàkiri. Alhaji Garima ní ohun tó fa eléyìí kò ju pé àwọn rí i pé kò sí ìdí kan láti máa mú owó ilé lọ síta kí àwọn sì ṣe ìrànlọ́wọ́ tó bá yẹ fún àwọn iléeṣẹ́ tó bá jẹ́ tiwantiwa yàtọ̀ sí àwọn tí yóò ṣe àkóbá fún Nàìjíríà àti ọrọ̀ ajé rẹ̀ nípa ríra ohunkóhun láti òkè òkun. Ààrẹ IPMAN náà ní ó ti di dandan báyìí fún gbogbo ọmọ ẹgbẹ́ àwọn láti ṣe àtìlẹ́yìn fún iléeṣẹ́ Dangote nítorí kí epo lè máa wà ní gbogbo ìgbà àti nígbà gbogbo. Alhaji Garima ní 30,000 làwọn ọmọ ẹgbẹ́ àwọn, bẹ́ẹ̀ ni ilé epo tí wọ́n ní káàkiri Nàìjíríà lé ní 150,000. Kò sì sí ibi táwọn kò tíì dé tàbí tí àwọn kò lè dé ní gbogbo Nàìjíríà. Eléyìí túmọ̀ sí pé bí àdéhùn náà bá bẹ̀rẹ̀ iṣẹ́ lójú ẹsẹ̀ bí wọ́n ti wí o, ọ̀rọ̀ epo bẹntiróòlù tó ń fojoojúmọ́ di wàhálà yìí yóò dópin pátápátá. Jọkẹ́ Àmọ̀rí ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Alaroye online television.